Ayọ̀ àti ọpẹ́ ló gba ẹnu ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn ní kété tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ́ àwọn àbájáde èsì ìdìbò sí àwọn ọlọ́kan-ò-jọ̀kan ipò nínú ètò ìdìbò àpapọ̀ tó wáyé lọ́jọ́ 28 oṣù kẹta àti ọjọ́ 11 oṣù kẹrin ọdún 2015. Ní ọjọ́ 28 oṣù kejì ọdún 2015, ètò ìdìbò sí ipò olórí orílẹ̀-èdè Nàìjíríà àti ti àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ nílùú Àbújá wáyé jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ni ètò ìdìbò sí ipò gómìnà àwọn ìpínlẹ̀ 28 nílẹ̀ Nàìjíríà àti sí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ 30 àti 6 tó wà lórílẹ̀-èdè yìí náà tún wáyé ní ọjọ́ 11 oṣù kẹrin ọdún 2015 jákèjádò orílẹ̀-èdè yìí. Ìpínlẹ̀ Ògùn kò gbẹ́yìn láti kópa nínú ìpele méjèèjì ètò ìdìbò àpapọ̀ wọ̀nyí táwọn ọmọ ìpínlẹ̀ yìí náà sì tú jáde kárí gbogbo ìjọba ìbílẹ̀ 20 tó wà nípínlẹ̀ yìí láti ṣe ojúṣe wọn nípa yíyan ẹni tí wọ́n fẹ́ sí àwọn ipò wọ̀nyí. Lẹ́yìn tí wọ́n di àwọn ìbò wọ̀nyí tán, àjọ elétò ìdìbò ilẹ̀ wa náà kò kùnà nínú ojúṣe rẹ̀ láti rí i dájú wípé wọ́n ṣe àkójọpọ̀ àwọn èsì ìdìbò wọ̀nyí lọ́nà tó tọ́ àti tó yẹ. Fún ipò olórí orílẹ̀-èdè Nàìjíríà, olùdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC, ajagun fẹ̀yìntì Muhammadu Buhari ló jáwé olúborí. Muhammadu Buhari of APC, having satisfied the requirements of the law and scored the highest number of votes, is hereby declared the winner and is returned elected. Ìpínlẹ̀ Ògùn náà wà lára àwọn ìpínlẹ̀ tó fakọyọ láti rí i dájú wípé ajagun fẹ̀yìntì Muhammadu Buhari jáwé olúborí pẹ̀lú bí ẹgbẹ́ òṣèlú APC ṣe ní ìbò tó pọ̀ jù nínú ètò ìdìbò ọ̀hún. Gẹ́gẹ́ bí èsì tí àjọ elétò ìdìbò kéde fún ìdìbò sí ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ àgbà láti ìpínlẹ̀ Ògùn. Lánrewájú Adéyẹmí Tẹ́jú-Oṣó of APC, having satisfied the requirements of the law and scored the highest number of votes, is hereby declared winner. And Gómìnà Ipinle lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ló sì fakọyọ nínú ètò ìdìbò sí ipò gómìnà ìpínlẹ̀ yìí fún sáà ọdún 2015 sí 2019. That Senator Ipinle Amosun of APC, having satisfied the requirements of the law and scored the highest number of votes, is hereby declared the winner and is returned elected. Bákan náà ni ẹgbẹ́ òṣèlú APC náà tún jáwé olúborí
nínú ètò ìdìbò sí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn. Ní kété tí àjọ elétò ìdìbò ilẹ̀ yìí ti ẹ̀ka ìpínlẹ̀ Ògùn kéde àbájáde èsì ìdìbò sí ipò gómìnà tán tí gómìnà Ìbíkúnlé Amósùn sì jáwé olúborí ní ariwo ayọ̀ àti ìdùnnú sọ káàkiri gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ yìí. Ó yẹ ká dúpẹ́ ara sọ atẹ́gùn fẹ́ bí jíjà kò gbé wa lọ ó yẹ ká dúpẹ́. Ní ọjọ́ àìkú ọjọ́ 12 oṣù kẹrin ọdún 2015 tí wọ́n kéde èsì ìdìbò náà, àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn yalu ilé ìjọba lókè ìgbèyìn láti bá gómìnà Amósùn yọ̀ fún àṣeyege ńlá yìí. Láti ààyè yìí ni gómìnà Ìbíkúnlé Amósùn àti àwọn afẹ́nifẹ́re náà ti gbéra tí wọ́n sì ń kọ orin ayọ̀ náà káàkiri àárín gbùngbùn ìlú Abẹ́òkúta. Àwọn ará ìlú náà sì ń jáde láti fi ìdùnnú wọn hàn sí ìpadàbọ̀ sẹ́nẹ́tọ̀ Ìbíkúnlé Amósùn sí ipò gómìnà ìpínlẹ̀ Ògùn lẹ́ẹ̀kan sí i. Nígbà tí wọ́n dé ààfin Aláké ti ilẹ̀ Ẹ̀gbá, ọba Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀, kábíyèsí náà jáde síta láti pàdé gómìnà Amósùn àti àwọn èèyàn rẹ̀ tó sì kí wọn kú oríire èsì ayọ̀ yìí. Bá kábíyèsí yọ̀ bá wọn dínú ọba ti ṣe dáadáa fún wọn. Kábíyèsí mo kí wọn o ìgbà yín bó ṣe ń dùn wá lọ tó ń dùn mọ́ wa tínú wa ń dùn táyọ̀ wa kún lógùn state yìí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o. ẹ ò tí rí kankan o ká máa di London o gbogbo eruku tẹ́tí rí tẹ́lẹ̀ atẹ́gùn máa fẹ́ gbogbo ẹ̀ lọ sí ṣe é tí máa wá padà rẹpẹtẹ ẹ máa lómi ẹ máa ní iná ẹ máa ní hospital tó dáa ilé ẹ̀kọ́ tó dáa ilé iṣẹ́ tó dáa fáwọn òṣìṣẹ́ wa bẹ́ẹ̀ ló máa rí fún gbogbo wa o mo kí gómìnà kú oríire deputy governor ọlọ́run tó fún iṣẹ́ onígbà lọ́wọ́ yín o ẹ ṣàṣeyọrí o first lady àìsùn àìwò ẹgbẹ̀rẹ̀ ọlọ́dẹ ṣe fún yín ọlọ́run tó fún yín pọ̀ ìṣòníjà yín o God bless you all senator wa ọlọ́run fún ẹ ṣe kí ọlọ́run wà bọ̀ rẹ God bless you all ìgbẹ́ lọ́dún kò yín ọ̀tá fún àṣeyọrí. Ní kété tí wọ́n kúrò ní ààyè yìí ni wọ́n tún tẹ̀síwájú nínú ìrìn àjò wọn sí àwọn agbègbè mìíràn nílùú Abẹ́òkúta.
ní ọjọ́ ajé ọjọ́ 13 oṣù kẹrin ọdún 2015 gómìnà Amosun gbéra lọ sílùú Ìjẹ̀bú Òde láti lọ kí Àwùjalẹ̀ Ìjẹ̀bú ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà fún oríire yìí. Àmọ́ ṣá ní kété tí gómìnà wọ ìlú Ìjẹ̀bú Òde níṣe ni àwọn ará ìlú tú jáde láti pàdé rẹ̀ pẹ̀lú ayọ̀ àti ìdùnnú tí wọ́n sì jọ kọ́wọ̀ọ́rìn dé ààfin ọba Àwùjalẹ̀. Ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kílẹ̀ tí rí tẹ̀rù rojọ́ àwọn ọmọ bí ọmọ tuntun àwọn máa yọ̀ bí ọmọ tuntun. We're here to thank the good people of Ijebu Ode, just as we have done to our people in the central. We are now in Ogun East. Yes, we will not immediately be in a position to go to all our 20 local governments, but at least we will use the headquarters of each of the senatorial districts as point of reference to thank all the good people of Ogun State. Beyond the yard to go, where Your Excellency, congratulated. Lọ́run ló máa ṣe ìpín àbójú gbogbo nǹkan tó lọ́run bá ti yọ̀ǹda gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ni ó ní onímọ̀ ẹ̀ṣẹ̀ là wá lọ́dọ̀, so you have won the race. Thank God for you and for your life, and I want to congratulate you so far pé contact ẹ̀mí tó kù state òun fulfill ẹ̀ ọlọ́run tó dẹ̀ wà pẹ̀lú ẹ̀ kò dẹ̀ lẹ́yìn láyé òṣìṣà ìṣànà ẹ̀wọ̀n ìyẹnjú bẹ̀ ọlọ́run wà pẹ̀lú gbogbo àsìkò tẹ́ máa ń lò lọ́fíìsì àlàáfíà ní lọ́fíìsì ayé. Lẹ́yìn tí wọ́n kúrò ní ibí yìí ni wọ́n tún mórí lé ìlú Ṣàgámù níbi tí gómìnà Amosun ti lọ kàn sí àkárìgbò ilẹ̀ Rẹ́mọ ọba Michael Ṣonariwo. Àmì tí ẹni fóònù mi ò lè gbé àti gbogbo wa ní gbogbo Rẹ́mọ lápapọ̀ bá a ṣe débí a ní ká bẹ̀rẹ̀ sí kí àwọn èèyàn wa lọ ní àwa ní ká kọ́kọ́ yọjú sí bàbá wa ká kí wọn mo kí gbogbo àwọn kábíyèsí tó kù mo káwọn Erelu mo káwọn bàbá wa tó kù àtolóye o mo kí gbogbo wa o. Ní orúkọ gbogbo Rẹ́mọ àwọn ọba àwọn olóyè a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run fún wa ṣe ó jẹ́ kí ọmọ wa kó tún wá lẹ́ẹ̀kejì eléyìí a ti mọ eléyìí òun ni àwọn afẹ́kọ́ débi Ọlọ́run dẹ̀ ṣe débẹ̀ inú wa dùn púpọ̀. Ní kété tí gómìnà kúrò láàfin àkárìgbò ni àwọn ọmọ ìlú Ṣàgámù tún tú jáde láti fi ayọ̀ àti ìdùnnú wọn hàn sí ìpadà sórí àlééfà gómìnà Ìbíkúnlé Amósùn lẹ́ẹ̀kan sí i tí wọ́n sì wájọ ń kọ̀wọ́rìn káàkiri ìlú Ṣàgámù. Ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 14 oṣù kẹrin ọdún 2015 gómìnà Ìbíkúnlé Amósùn àti àwọn èèyàn rẹ̀ tún mórílé àwọn ìjọba ìbílẹ̀ bíi Iwa South, Adó-Odò Ọ̀tà àti Ifọ̀ láti lọ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn agbègbè yìí fún àdúrótì wọn. Bí gómìnà ṣe gbéra láti ìlú Abẹ́òkúta ni àwọn Afẹ́nifẹ́re ti bẹ̀rẹ̀ sí ní tú jáde láti bá a yọ̀ fún àṣeyege yìí. Láti ibùdókọ̀ Ìta Ọ̀sìn lọ sí abúlé Mẹ́kò Lọ́bádá dé Ìtorí lọ sí Ìlarò padà sí Ifọ̀, Ṣàngó, Ọ̀tà, Ìjókòó, Àgbàdo, Ọ̀pẹ́ Ìlú, Òkè Àró tó fi dé Àkútè àti Òjòdú. Níṣẹ́ làwọn èèyàn ìpínlẹ̀ Ògùn tó wà láwọn agbègbè wọ̀nyí tú jáde pẹ̀lú ayọ̀ àti ìdùnnú láti dúpẹ́ fún Ọlọ́run ọba tó mú olùdíje wọn jáwé olúborí.
Ajoyo.